lórí ọ̀rọ̀ ọba Àwùjalẹ̀. Àwọn ìdílé Fusegbuwa ṣe ìpàdé lónìí lábẹ́ ìdarí ọmọọba Adédòkun Ajídàgbà. Ìpàdé náà dá lórí ìlọsíwájú ohun ìṣọ̀kan fún gbogbo ilé Fusegbuwa, tí olórí ẹbí ọmọọba Adédòkun sì sọ di mímọ̀ fún gbogbo ilé wípé ọba Ogun-ó-lé-mẹ́rin ti jáde láti inú ìdílé Fusegbuwa tó sì jẹ́ ohun ìwúrí fún ilé Fusegbuwa. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ látẹnu ọmọọba Adédòkun Ajídàgbà. Ẹ̀jẹ̀ wa wò wá lẹ́yìn àti lé ní 200 lọ́mọ̀ kan lọ́wọ́ ṣe. Ó ti rí wáyé ọba 24 tí wàá kó nílé èsì wọn sọ̀rọ̀ lásán. Nínú ọba 24 rẹ̀ ti jẹ lọ ní bíbáyìí. Ó bá jẹ́ fọ́fọ́ ọmọ wọn jáde àdúgbò ìgbèrò. Ṣùgbọ́n àwọn adáṣe wà láyé àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run náà ìdúró tì wá tó fi gbé wa dé ipò tá a wà yìí so wà láti orí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ ogun tàbí àsẹ́yìn láti yá àgbègbò ní gọ́ọ̀mẹ̀ntì nígbà yàjú síjọba o nígbà dìtẹ̀ síjọba o ẹ̀mọ̀ fífilẹ̀ jẹjẹ onírọ́ ojúbẹ̀ délé mi ohun elóde kí wọ́n máa ń wé máa mi ní agbára ẹ̀ mọ́tò tí mo sáré pé àbúrò mi ó gidán máa wá wo ó bá jábẹ́ jọ ń gbé mi lọ wá lọ́gbà gbé o ó náà ilé ẹ̀mí sí àmàlù ní igi kan lè dàgbò ṣe o ó dẹ̀ rí àbúrò mi sọ igi kan lè dàgbò ṣe àtìfọ́ ó ti kọjá ibi tá a fi sí ibi arófọ̀ wà ẹ̀dẹ̀ sí níbẹ̀ ó ti gòkè tó ṣẹ́ náà dẹ̀ máa fara mọ́ tèrò dẹ́ ṣe wáyé ó ṣe ohun burúkú ohun dáadáa lẹ́yìn ló bá ká mọ́ bá náà rí wẹ́ni. Bákan náà alága ìbílẹ̀ Ìjẹ̀bú-Òde ṣe àbẹ̀wò sí ilé náà. Ọ̀nàrẹ́bù Dáre Alébíoṣù. Ọ̀nàrẹ́bù Dáre Alébíoṣù gba ilé nímọ̀ràn wípé kí wọ́n tẹ̀síwájú kí wọ́n sì ṣera wọn ní ìṣọ̀kan, kí wọ́n gbìyànjú láti dìra wọn mú kó ṣera wọn ní ọ̀kan, kó ṣera wọn ní òṣùṣù ọwọ̀, kó má sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn. Alága sọ bákan náà wípé àwọn ń fojú sọ́nà fún bí ìdílé Fusegbuwa ṣe máa ṣe ìpàdé gbogbogbò èyí tó máa pa gbogbo àwọn olórí ẹbí àti gbogbo àgbààgbà ilé papọ̀ àti gbogbo ọmọlé tí gbogbo wọn yóò jọ ṣe ìpàdé papọ̀ tí kò sì ní sí kọ́nà-ń-kọ́hun kankan nínú. Eléyìí á jẹ́ ìdánilójú àti ìfọ̀kànbalẹ̀ fún gbogbo ará ìlú Ìjẹ̀bú-Òde wípé lóòótọ́ gbogbo ilé Fusegbuwa wà ní ọ̀kan ṣoṣo. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ látẹnu Ọ̀nàrẹ́bù Dáre Alébíoṣù. Ìdájú tọ̀wọ̀tọ̀wọ̀ ẹni ran ẹni láti lè fi náà tààrọ̀ ẹni bí ẹni èèyàn bí èèyàn. Alága wa èèwà láàrin wa ọ̀gbẹ́ni lókè iṣẹ́ ọ̀gbẹ́ni ọ̀ṣà máa fọ́ orí àwọn máa fún mi lólè ṣá máa bá fún lọ́túnba ọ̀túnba ọmọdé arówójóyè kí ẹ̀rówójóyè yàtọ̀ sí kótó arówójóyè ṣá máa pè ní ọ̀dọ́ ló lè ṣe é ọ̀fù Ìjẹ̀bú-Òde kò bá kó ìbẹ̀ ṣe máa bá jẹ́ ọ̀dọ́ ló lè ṣe é ọ̀fù Ìjẹ̀bú-Land lágbára Ọlọ́run so láì gbani lákòókò ṣá máa fún alága ẹni ní àyè láti bá dédé ẹni sọ̀rọ̀ Ọlọ́run adẹ́jẹ́ ohun ọba sọ níbi ilé ní amẹ́ni náírà o àdúrà ló bá ṣe rẹ ní amẹ́ni náírà o iye dúró bá gbàdídé ẹni àwọn ọmọ ọba rẹ̀ fẹ́ jọba jù pàápàá jùlọ lọ́wọ́ rẹ̀ báwí ìyànjú bá dà wá síka gbàdídé ní ẹ̀mẹ́ra o àdẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọjọ́ òní gómìnà Ogun State ẹni ní í ṣe alága ẹni náà ni kí ọ̀rọ̀ ẹni ìbátan pẹ́ torí náà a máa ń lo bá máìkì rí chairman. Alága wa. Alága dáadáa lálága wa. Ó ṣe wá dáadáa, ó hùwà dáadáa sí wa. Alága dáadáa lálága wa. Alága dáadáa lálága wa. Alága dáadáa lálága wa. Ó ṣe wá dáadáa, ó hùwà dáadáa sí wa. Alága dáadáa.
wá torí pé ọba tó lọ ó ti ṣiṣẹ́ rẹpẹtẹ lẹ̀ ó ti ṣe iṣẹ́ rẹpẹtẹ lẹ̀ so we are very very lucky tó jẹ́ pé táìmù Fusegbuwa ló kàn báyìí mi ò dẹ̀ fẹ́ kí Afiola jiyọ̀ so gbogbo wa la mọ̀ pé ètò ti wà wọ́n ti dolẹ̀ after ti alifilẹ̀ àbáṣetán Fusegbuwa ní ó kàn so I don't think pé ó yẹ kí a tún máa gbọ́ ìjà níbi lọ́hùn ọkọ tó fi ṣe wálé ní pé it's my duty as the executive chairman láti make sure pé peace wà unity wà ní ẹbí Fusegbuwa torí pé kẹrí díẹ̀ ní èmi fẹ́ ṣe nù ẹ̀ ẹ̀yin lẹ fẹ́ jọba oṣù àdébí oṣù tó fẹ́ jọba Fusegbuwa ló fẹ́ jọba ó jẹ́ family tí so tí ọba bá wá láti family for your own good I am just a peace maker so the water and go lọ́tún the government allows all the heads of the family àbúrò pàrọ̀sà so lè limit pé èèyàn kan kò dé tó àwọn náà púpọ̀ o ẹ̀kọ́ ọ̀rọ̀ ló sọ fún mi but anybody tó bá ti jẹ́ láti family own right and there is no limitation the fẹ́ kó tàbí pé government to support anybody ẹ bá rí gómìnà wa kò dá sí ọ̀rọ̀ ọ̀hún so ẹ jẹ́ ká ṣe ìṣọ̀kan lẹ́dẹ̀ yan next outside kó wá láti family so nǹkan tí wọ́n wá bá yín fún lẹ́nu ẹ̀sìkẹ́lú mi ṣe tight pé ẹ jẹ́ ká fara mọ́ra ká ṣe ìṣọ̀kan unity and peace ilẹ̀ àdẹ̀gbọ́ wípé ìdáṣẹ́lẹ̀ wọn after this mo lè máa wá fún unity náà bí ìjọba dẹ̀ support ní with no bias so yóò ní sọ bẹ́ẹ̀ lọ sókè ní ọbẹ̀ ogun. ẹni bá ti jẹ́ ara wa táti gbadá yìí ó tún wọlé pé òun Fusegbuwa ẹ̀fún ilẹ̀ fún ṣàlàyé wọn ẹ̀jẹ̀ mọ́ tayo kálukú tayo tiẹ̀ bàbá débìtò amẹ́niṣẹ́gi ilé etí di òwò ìtọ́ra sígbẹ̀mí pé ó ṣe nímọ̀ òwò kó wá ṣe òwò rẹ̀ wẹ́ẹ̀mù túmọ̀ rẹ̀ wọ́n kọ́ kéèyàn má ṣòwò òun fẹ́ jọba ó ṣe nímọ̀ òwò kó wá ṣe òwò rẹ̀ Fusegbuwa lóòrókò òwò rẹ̀ eléyìí wẹ́ẹ́dẹ́rẹ́ 60 61 62 eléyìí wẹ́ẹ́ gbọ́ kọ̀ọ̀kan ṣe ti Gbélégbùà mo wà lọ́wọ́ 16 years mo tún ṣe ti aláìlú Àwùjalẹ̀ mo tún dàgbà díẹ̀ pẹ̀lú Alájì Olúwọlé lájọ wà ní grammar school Ìṣọ̀rẹ́ Alájì Olúwọlé wà ní tájọ wà ní school ká máa gbọ́ fẹ́ wọn ànáwó ọba yẹn ọmọ kékeré ní ànáwó ká máa wá bẹ̀ ká máa gba ní àfihàn ẹ̀wọ̀ ilé náà pákó ní pákó ṣeré ká máa wò ó rẹ̀ orí ẹgbú ẹ̀ ọba lẹ́rẹ̀ àtúnlọ tiwa wọ́n ìbí wẹ́ tó ọlọ́fọ́ ànápọ̀ títí láti mọ̀ dédé ru ìyẹn ń kú sọ ọmọ ẹ̀kọ́ wọ́n ti gbọ́ lẹ́rọ̀ ọ̀gá náà yìí o ìkìlọ̀ tó fún wa jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ the next stage kò máa pọ̀ ọba ti ṣe the next stage àti ṣe di final stage bọ̀ ìwéré o ẹ̀mú ọmọ ọba ìhùn ẹ̀dúgbé o mo ń fọ ní ẹ̀kọ́ alájẹun rẹ̀ náà ara wọn balẹ̀ tó bó ṣe rí rẹ̀ o ẹ jẹ́ ká gbọ́ ìkìlọ̀ èsì ìjà èsàsọ̀ bó ṣe wí ẹ̀ náà ká máa ṣe agbára Ọlọ́run without you very much sir. Meaning pé wọ́n expect láìpẹ́ láì jìnnà yìí kí a ní a general meeting ká máa pè ní general meeting tí under àṣẹ àwọn chairman àti state governor tí àwọn olórí ẹbí àwọn fẹ́ rí o wọ́n fẹ́ nìkan jókòó àwa ṣe competition olórí ẹbí o everybody mọ ibi tí wọ́n ti wá wọ́n kàn fẹ́ kí a ní unity meeting
mo tún fẹ́ dúpẹ́ lẹ́ẹ̀kan sí mo ṣe máa ní kẹ́ bá wa pàtẹ́wọ́ fún chairman pé ó take initiative láti wá sílé wa thank you Mr. Chairman thank you sir ẹ ṣé gan. mo dúpẹ́ lọ́wọ́ olórí ẹbí fún patience wọn àti sùúrù wọn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ elders àwọn kábíyèsí àwọn expo mo dúpẹ́ lọ́wọ́ yín fún sùúrù mo dúpẹ́ lọ́wọ́ ara mi gan fún patience because ní iwájú Ọlọ́run àti ti ènìyàn ọmọ jàdí àrà ni èmi ò ní sùúrù o ẹni máa jẹ́ jàdí àrà direct agbólókù ni atani so mi ò tiẹ̀ gbèrègbè but Ọlọ́run kò fi omi tútù yẹn sí pé ẹ jẹ́ ká máa bá kéde lọ díẹ̀ Ọlọ́run dẹ̀ mọ̀ pé development Fusegbuwa làwọn after lọ́tún lọ́sì láàrin níwájú àti ní ẹ̀yìn but ilé wa ní ilé wa tiwa ní tiwa so I'm very grateful because ìkan tí chairman ṣe lẹ́yìn mọ significance and I will say it the first thing ẹ láti kọ́ realize ni pé bí olórí ẹbí ṣe sọ this is the executive chairman of Ijebu-Ode Local Government under which purview our Oye of Awujale of Ijebu-Land comes. It comes from his own table. That's number one. Number two, wọ́n wá sínú ilé wa ní ilé ńlá ẹjọ́ ìjà àpàtẹ́wọ́ fún ẹ̀rọ wa fún àwọn tó jẹ́ bùsùn ẹ̀rọ wa yọ̀ ọ̀gbọ́n ọ̀nà ọ̀bì. Àwọn tó jẹ́ ti Jésù bá sọ pé ẹ̀rọ wa yí Jésù lógo. Because it is wonderful. Ọba ṣe rù ẹ má bínú àwọn bí tèmi lọ lè ní sọ mí ìmọ̀ but nǹkan tó sọ yẹn mi náà ní interest kí lè ní kí n sọ àyà èwo ajílàárọ̀ yìí NTA news lórí ẹbí kìíní kan sọ bẹ́ẹ̀ NTA news ọba kìíní kan sọ eléyìí wọ́n sọ pé àwọn people yóò serious but now àti get parameters wa àti get la ṣe fẹ́ structure ara wa so the next thing nǹkan wọn tó jẹ́ olórí ẹbí with the due honour of the honourable chairman ẹ jọ ẹ bá wa dìde ẹ bá wa fún àtẹwọ́ fún kánsẹ́lọ̀ àdúgbò wa honourable boy na kókà. For the next ruling house, which is Fusegbuwa Ruling House. So it's simple, unity and peace. Then what's your advice to my advice is simple, like I said, they should be united in one voice. It should not be suited to one head of the family. Anybody that is positioned there as a head should be allowed. Is what the law says. So, okay, so then your advice to the citizens generally. So everything should be peaceful and swift and fast. Then what are we to be expecting from the government to? The government is going to the family support financially and logistically. Àdúgbò lọ́wọ́ Ọlọ́run pé láti pàṣẹ lórí ẹbí Ajídàgbà chairman Ijebu-Ode Local Government ìlú ẹ̀sìn ìlú. Àwọn alága Ìjẹ̀bú-Òde wọ́n wá ṣe àbẹ̀wò sí ilé yìí. Bàbá kí ni ipa àbẹ̀wò wọn sí inú ilé Fusegbuwa lónìí? Kí lẹ lè sọ fún wa nípa nǹkan tí wọ́n bá wá? Ní pàtó bí a bí mẹ́ta ìkíní jẹ́ pé wọ́n jẹ́ kí a mọ̀ pé Fusegbuwa ilé ńlá ní official registered quarters ní Fusegbuwa wọ́n lè ní record tí ìjọba both local and state wọ́n mọ̀. Ìkejì ni pé ìjọba fẹ́ kí peace ó wà láàrin gbogbo ọmọ Fusegbuwa láàrin gbogbo àwọn olórí ẹbí káàkiri tó wà kán wà pọ̀ ní ọ̀rọ̀ ṣíṣe sí kí ìjọba lè rí pé nítòótọ́ àwọn ọmọ Fusegbuwa wọ́n ti rẹ́dì wọ́n ti ṣetán láti gbáradì láti gba oyè Àwùjalẹ̀. Ìkẹta ni pé àwọn fẹ́ kó ṣẹlẹ̀ kí àwọn olórí ẹbí nísìn tó jẹ́ bí ọ̀rọ̀ mẹ́ta kan wá sí Fusegbuwa kan jókòó àwọn
wọn ò ní pé kán lọ sọ pé olórí ẹbí kan lélẹ́yìí olórí ẹbí kan lélẹ́yìí o ṣùgbọ́n kí àwọn olórí ẹbí yẹn jókòó wọ́n ṣe pé wọ́n wà ní ayọ̀ àti ní àlàáfíà kí gbogbo wọn dẹ̀ ṣe yẹn wọ́n dẹ̀ padà wọ́n sí àdúgbò tiwọn náà wọ́n lọ mú àwọn ọmọ ọgbọ́n tó fẹ́ fi jọba láti rẹ́dì fún wọn àfọ̀kàjẹ́. ẹ ṣeun gan bàbá wa bàbá bákan náà à ń rí nǹkan tí wọ́n kọ́ sí ẹ̀yìn yìí gẹ́gẹ́ bí ilé ibi tí wọ́n ti ń ṣe ìpàdé Fusegbuwa tó jẹ́ bí ilé ńlá bàbá wa a ti rí pé ìtẹ̀síwájú ti ń bá kíní kílẹ̀ lè sọ fún wa nípa rẹ̀ àti àwọn tó tiẹ̀ ṣe agbátẹrù kíní. ibi tí ilé tẹ̀ rí tà ń kọ́ yìí nígbà tá a bẹ̀rẹ̀ tó jẹ́ pé abẹ́ oòrùn àti òjò láwà ó jẹ́ nǹkan tó jẹ́ ojúbọ ilé Jàdíàrà ti Fusegbuwa àwọn ọmọ wa kan náà ní ìlú òyìnbó lọ mú owó lọ fi ránṣẹ́ fún àwọn àgbàlagbà láti bá wọn kọ́ ìyẹn ló fi dífá pé wọ́n fi orúkọ wọn sí ààrẹ nítorí ẹni tó bá san owó kẹ́tẹ́kẹ́tẹ́ náà ló máa gbé fún ṣùgbọ́n ilé fámìlì so ilé ìfẹ́. ẹ ṣeun gan bàbá wa bàbá kí ni ohun tí ẹ lè sọ fún gbogbo àwọn ará ìgbé Ìjẹ̀bú-Òde àti agbègbè ẹ̀ nípa ilé Fusegbuwa kí ni ohun tí ẹ lè sọ tẹ́ lè fi ránṣẹ́ síta fún àwọn ènìyàn. nǹkan tá a lè sọ ni pé ní ilé Fusegbuwa báyìí kò sí jà ìsowọ́pọ̀ ti wà a dẹ̀ máa múra wa bí gẹ́gẹ́ bí ẹyọ kan títí tí àwọn odi máa fi gbé ọ̀pá àṣẹ Àwùjalẹ̀ wá níbí láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Fusegbuwa ló kàn ó àwọn tó ń gbìlù tó ń gbìtẹ̀ pé wọ́n máa gbé kọjá orí wọn wọ́n bára wọn jà kọ́ fìgbàgbé sí inú ilé wa yìí ọba ti máa jáde yálà ọ̀dọ̀ olórí ẹbí eléyìí ni ọ̀dọ̀ olórí ẹbí eléyìí ni ọmọ Fusegbuwa ló máa jẹ. ẹ ṣeun gan bàbá wa bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe sọ wípé Fusegbuwa ọmọ Fusegbuwa òun ló máa jẹ Àwùjalẹ̀ kí ni ohun tí ẹ̀yin náà lè sọ fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú nítorí pé àwọn ọmọ Ìjẹ̀bú nílé lóko lẹ́yìn odi à ń retí nǹkan tó dáa láti ìdílé yìí kí ni ohun ìdánilójú tí ẹ lè sọ fún àwọn aráàlú. ìdánilójú náà ni tí irú àwọn abáyé bá dúró ìtajẹ́ ọmọ ọba táwa gan tu ẹ̀ sọ́kà fẹ́ jẹ ọba ó yẹ kó ti mọ̀ pé àwọn ọmọ tó jáde àwọn ọmọ wa tó gbóǹtarì àwọn ọmọ wa tó jẹ́ ọmọ gidi tó níṣẹ́ lọ́wọ́ tó dẹ̀ mọ̀ ọ̀pọ̀ tó ń ṣe lọ jáde ní agbára Ọlọ́run èyí tó máa fi ewé yẹn sí orí ó máa jẹ́ ẹni tó máa jẹ́ kí Ìjẹ̀bú kó lọ síwájú kó ní ìfọ̀kànbalẹ̀ ó lè jẹ́ kí ó pẹ́ lórí oyè ẹ rántí pé ó ti pé 100 years ọgọ́rùn-ún ọdún tí ọba ti jáde ní ọmọ pọ̀ ẹbí pọ̀ ará pọ̀ ṣùgbọ́n ó da ní gbogbo ṣe jáde yẹn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò jáde tó ló fẹ́ jọba ọ̀pọ̀lọpọ̀ ní wọn ò jáde nítorí kó fẹ́ jọba ọ̀pọ̀lọpọ̀ ní wọn jáde nítorí pé wọ́n fẹ́ kí ó wà ní rẹ́kọ̀d fún ọmọ wọn àtọmọ ọmọ wọn pé ìdílé ọba lọ́wọ́ náà ti wá nítorí ní ọ̀dọ̀ wa ní Fusegbuwa ló ṣe ẹbí kan ló ń jọba òde ìṣọba kan ló ti wà wọ́n ní ọba 24 ló ti jáde nínú history tó máa fi tó time tó máa fi dọ́dọ̀ wọn afọbajẹ ní ti báyìí tí wọ́n fi mú èyí tó tọ́ táwọn gómìnà wa máa fi ọwọ́ sí so pé wọ́n pọ̀ 40 something 50 something yẹn tó máa fi di àwọn ráùndù tó le pàápàá jùlọ tí àwọn owó fọ́ọ̀mù bá bẹ̀rẹ̀ ó jẹ́ tó kìtì gbogbo wọn máa wọlé. I can tell you for free that I am not a member of the screening committee, but I am a member of the ESCO. And if I can stand before you and tell you of my own pedigree, then you can see people we are going to bring forward. Because we are in a modern world. Fẹ́ kí ọba tiwa náà ní Ìjẹ̀bú kó má lè dúró ti àwọn ọba lọ́ba tó wà ní ayé ìgboro lẹ́nu. A mọ bí àwọn ọba yẹn ṣe ń dúró, ṣé ọba òní la fẹ́ sọ ni àbí àwọn ti tẹ̀kú lóríṣiríṣi tó tún kéré sí ọba Àwùjalẹ̀. Ọba tiwa náà láti lè dúró láàrin lọ́ba káwọn èèyàn ń ṣèkò orí wọn sọ pé Àwùjalẹ̀ ló dé yẹn àwọn ò ní mú ẹni tó lè dúró tó lè lè yan táwa gan alájẹbó lè yan pé wo ṣeré tó ń bọ̀ Àwùjalẹ̀ ní gbogbo ọlá àti nínú ìdúró. Is this going to be in cash or is this going to be in... It can never be in cash. It has to be in pedigree. Àwọn ìpẹ́ta tó ń ṣe sẹ́yìn ó dá lórí bí a ṣe máa yan ọmọ ọba tó kàn
àti gbogbo àwọn ètò tó yẹ fúnyàn láti ṣe láti lè jẹ́ pé a fa ọmọ oyè tó tọ́ sílẹ̀ kó láti ń ṣe ń dìgbà yìí. Lórí èní yìí náà ìtẹ̀síwájú orú àwọn ìpàdé bẹ́ẹ̀ òun náà láti wá ṣe tó dẹ̀ jẹ́ pé a ní òye ọ̀fẹ́ láti rí alága Ijebu-Ode Local Government wọ́n wá darapọ̀ mọ́ wa láti bá wa sọ àwọn ọ̀rọ̀ mélòó kan tí inú wa sì dùn láti gbà wọ́n. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ kí ó tún fún wa ní ìdánilójú wípé lóòótọ́ ìjọba ó mọ̀ nǹkan tá à ń ṣe wọ́n mọ ibi tó yẹ káwọn wá láti wá béèrè bí ètò yẹn ṣe ń lọ sí ó fún wa ní ìdánilójú pé bẹ́ẹ̀ ni kí a túbọ̀ tẹ̀síwájú sí i. Bí ètò yìí ṣe ń lọ lè fi dá wa lójú pé ó ń lọ déédéé lábẹ́ olùdarí wa Ọ̀túnba Adédọ̀kun Ajídàgbà wọ́n ń gbìyànjú wọ́n ń ṣe ipa wọn láti rí i pé gbogbo nǹkan ló lọ létòlétò tí ò ní sí màdàrú kankan láàrin ẹ̀. So fún ìdí èyí mo ń fi ń dá lójú bó ṣe ń lọ yìí àti àwọn ètò tó sì kù níwájú lóòótọ́ ọmọ òye tó yẹ á jáde láti ní ìdílé.